Every Baba and let one day, every Baba and let. Oh, look at this stack. This is stack. Eu vou chegar deles. Que nós vamos pôr? Para dar o bicho. Já tô. Já vamos kitchen. Gas não. So everything is set for Mama to the glory of God. We want to appreciate our lovers. It shall be well with you in the name of Jesus. The Lord shall prosper the works of your hand in the name of Jesus. You shall never lack any good thing. You will receive good news in the name of Jesus. As you have stood up to support this wonderful family, with the Lord in His glory, stand up to help you at this moment in the name of Jesus. We'll never go astray in the name of Jesus. In Jesus' mighty name. So here we are. I want to fasting. And they look 5 days. And then our 5 days. Mufik badua fun ọmọ Amen. Then gbogbo ọjọ́ àwọ̀ ìlàfin ṣíṣe our now we're 24 days. Our anniversary prayer 24 days. And I like to announce to you our anniversary àjọ̀dún ọdún kẹfà Àgbàlá Gabriel. Ó máa wáyé ní Àgbàlá Gabriel Prayer City ní Ẹgbẹ́dá. Ó máa wáyé ní on the 27th of this month. 27th of this month. So àjọ̀dún ọdún kẹfà thank we need the merciful God. So I like to invite you to our anniversary. Be our guest. And I pray you will never remain the same again. Àjọ̀dún yẹn yóò jẹ́ one of the best anniversary that she so far. So it's like my great girl. So great personnel are coming, and I would love to invite you. But if more inviting. You love me. I want you to come to the anniversary on the 27th of this month. 27th, last Sunday, I am inviting you. I'm inviting you to be our guest on that day. So, Kojino, Titi Egbeda Loa. To ba timba that anyway, they will. To ba they will. We want to go see Egbeda junction, Egbeda. Then, Anisho Rolo Jojuma. Ìwọ náà wá gbàdúrà o, àǹtí ó nílò àdúrà ọ̀gọ́dá, ṣé mo pé ní ìdí àdúrà gan. Ìparí ọdún la wà yìí. Ó ní forí kó bí ìparí ọdún. So, mo ń pè wá síbi ìṣòro agbára tá a bẹ̀rẹ̀ láti ọjọ́ Tuesday every day la ń ṣe ìṣòro 24 days fasting and prayer. Ó wá jẹ́ pé ìṣòro la fi ń ṣe ìṣòro ó dẹ̀ lágbára gan. People are coming. Ẹgbẹ́ nǹkan gbé wọ̀nyí. To God be the glory. Thank you so much for your wonderful support. Ẹ ṣé o. Mama, yes. Yes. Very good. I have a good channel. I'll go with it. Very good. Yeah. Wow. Oh yeah, come go again. Come go to the other. Give me a pony, love it.
Oya kó lọ ṣé báyìí ni straight lóye kó lọ straight. Oya wá síbí. So we bought lamb. Ọ̀rọ̀ lamb. Ẹ má bá ń kó jáde. We brought lamb. Ọ̀rọ̀ lamb fún màmá. Lamb. Màmá o. Màmá iná tẹ màmá tọ̀ ni. Wọ́n bá múná lọ ẹ máa tàn bẹ́ẹ̀ ṣe máa gbé mi. Mo ló ti ń tàn náà ó fi ọ̀nà. Ilé ìdánwò yín báyìí. So, mama gas in there. Mama, àwọn pọ́ọ̀tì ń lè. Mama. Ẹ̀yin kúkú lágbára wa, bàbá mi máa ṣe o, bàbá mi máa ṣe o, ẹ̀mí àwọn wòlíì, ẹ̀yin àdájọ́ ẹ̀sìn lójúmọ́ tì mí, mo ti rò ní yíbú ya yìí, mo wá bá yín bẹ́ẹ̀, àdájọ́ ẹ̀sẹ̀ èmi náà yín lẹ́ o, ẹ̀sẹ̀ ìyàbọ̀ láwọn ìyá ìbọn bá wọn sunkún. Mo bá wọn sunkún mo ní mo lówó lọ́ọ̀nù mi ní ìbá sí gbẹ̀yìn lọ. Mama ẹ dìde. Ẹsẹ̀ dádì ẹsẹ̀ arábàbà ẹsẹ̀ o. Mama. Ẹsẹ̀ o yóò dà fún yìí o. Ẹsẹ̀ o àdúpẹ́ o ẹsẹ̀ o Jésù o. Mama ẹ pẹ̀lẹ́. Ẹ wà lé tuntun ilé ayé náà ni ilé tuntun ni Jésù bá mi padà Jésù ni àwọn aláwọn ti lọ jìnnà. Jésù ló gbé yín sáyé tuntun. It is well, mama. Mama. Sọ àwọn pọ́ọ̀tì ń lélẹ̀. Máa sì lè lónìí. Náà ẹ bá káwọn abọ́ yẹn. Àwọn abọ́ ni. Abọ́ ìdílé. Mama ẹ tún wọlé. Èyí tí fi máa gbọ́ yẹn sí. Ẹ wò ó. Jésù jọ mí kúrò nínú ọgbà ẹ̀wọ̀n. Ó sì wá gbé mi já gbangba. Mama àwọn sùkúrù lélẹ̀. Tí mi máa jẹun. Àwọn sùkúrù lélẹ̀. Mo ti ní kí n má pọ̀ gẹ́gẹ́ pọ̀ bẹ́ẹ̀ yẹn. Àwọn bọ́kẹ́tì ń lélẹ̀. Tí mi máa wẹ̀. Àwọn dé ọlọ́mọrí yẹn dà. Ẹ bá ń kọ́ àwọn ìbùkún ọlọ́mọrí. Ẹ bá ń kó olùdáná mẹ́rin. Ó rèé. Mama àwọn kí ọlọ́mọrí ẹlẹ́ máa fi pọnmi sílẹ̀. Wọ́n máa fi pọnmi sílẹ̀ lólè. Ó yẹ kí ló tún kù kí náà ń gbé bọ̀. So màmá ẹ̀kan yín Ọlọ́run kẹ̀dẹ̀ dúpẹ́ láwọn tó lọ́n ń lò. Sẹ́ni gbogbo àyè tọ́lọ̀ ń lò kò ní lò ní lálòpàtì. Ẹ máa tẹ̀síwájú nínú ọ̀sẹ̀ yín ní gbogbo yẹn pátápátá. Ẹ ní ẹ̀jẹ̀ ní àkọ́kọ́ lẹ̀bó. Gbogbo àwọn tí wọ́n sùn bá mi àwọn náà dàgbà. Wọ́n fi ìjọba òun ṣèlè jẹ́ ní o. Mo ò ní kọ́nà bí èéfín. Mo ò ní kọ́nà bí èéfín o. Mo ò ní kọ́nà bí èéfín o. Àtàwọn àtọmọ wọn àti ìdílé wọn mo ò ní kọ́nà bí èéfín. Afọ́ni mo ò ní sọ yín mú. Èèyàn àkà ò ní ṣe yín ká o. Ẹsẹ̀ ara yín báyìí. Ẹ fi rìn wọlé ògo yín ni. Ẹ nífẹsẹ̀ ara yín rìn lọ bí tí mo ó ti pa yín o. Lágbára Jésù ẹ nífẹ̀ẹ́ rìn lọ bí tí mo ó ti pa yín o. Aṣọ ni mo lè sọ yín mú. Bẹ́ẹ̀ tí ẹ̀ máa tí mo pẹ́ wí. Àdúrà yín ti gbà. Jésù ti dájú àyàn ọba. Ní mo ṣe ṣe tí ẹ máa wà bí. Mo wá kò nínú ọgbà ẹ̀wọ̀n. Ọwọ́ dàbí àlà. Mo tiẹ̀ ti lọ. Mo ti lọ bí mo ṣe sọ̀kalẹ̀. Wọ́n wá kò nínú ẹgbẹ́ wọn. Sorry, mama. Jésù bá mọ́ mi kò nínú ẹgbẹ́ wọn. Olúwa mi o. Olúwa. Ẹ kò ní òtútù.
Ojo ní tí ò rí bẹ́ẹ̀ ni òwò fíìmù ni. Mo kú tó Tó kọ ní fíìmù. mo rí njọ́ bá jọ gbàdúrà bíbẹ̀ náà láti gbàdúrà. Ọmọ ẹlẹ́pàá ní màmá rẹ̀ pa lọ́wọ́ òun. Ẹbẹ̀ náà nìjọ pa mi. Èdò ń jẹ mímọ́ fẹ́ kú èmi ò tẹ́ mọ̀ pé èdò ń jẹ́ èèyàn mọ́. Ó ti yí mọ́ mi láàrín. Màmá kílẹ̀ pé. Àní dùn. Ẹ mọ̀ pé. Èmi ò tẹ́ mọ̀ pé ń jẹ mí. Ìdùn jẹ yín. So stage tó ti jẹ yín dé. Ẹ mọ̀ pé ìdùn ti ẹ̀ ń jẹ́ yín mọ́. Àtẹ̀fán. Àti Àtọ̀ tútù. Yéé. Mọ́ mi láàrín àfi bí fúláàtì ni mo wà. Yéé. Ní ọgbà ẹ̀wọ̀n mo wà. Tọ́lọ̀ wá tí Jésù bá mú mi kò ní. Yéé. Ẹ gbọ́n tó sọ. Ìdùn jẹ yín. Ó ti wá yí mọ́ yín lára débi pé ẹ tí ẹ mọ̀ pé ìdùn. Àtẹ̀fán àwọn tó ń jẹ wọn lọ ní. Àtọ̀ tútù. Yí mọ́ mi láàbí nǹkan mi. Jésù sì bá mú mi kò ní ẹgbẹ́ wọn. Jésù ẹ ṣé o. Tí ń èsì sẹ̀ bóra. Bí ẹ̀ báyìí bóra bí aṣọ. Ẹ̀ tó kó lọ́dọ̀ Jésù wọn. Bá a ṣílẹ̀ kò dá ló ti ẹ̀ mọ̀. Táyà ṣe kí ni? Tí ń fi sẹ́lẹ̀ bóra. Tí ń fi gbọdọ̀ lẹ̀ bọ̀. Jésù náà lẹ́ máa tẹ̀lé. Jésù lẹ́ máa tẹ̀lé. Boní máa tẹ̀lé. Tí ní èkú ayé. Jésù náà lẹ́ máa tẹ̀lé. Bí mo sì tọ́ dọ́dọ̀ rẹ̀ lọ́rùn, òun náà lẹ́kọ̀ọ́ máa tẹ̀lé. Àmín Jésù. Àmín Jésù. Àmín Jésù. Jésù rẹ̀ ní máa tẹ̀lé. Àmín Jésù. Jésù rẹ̀ ní máa tẹ̀lé tí ní èkú. Àmín Jésù. Àmín Jésù. Ó ti dáa fún yín. Ó ti dáa fún ọ. Ó ti dáa fún ọ. Ó ti dáa fún gbogbo yín. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ lábẹ́ rẹ̀. Ẹ̀yin náà ó débi gíga. Gbogbo àwọn tí ń rẹ́lé ọbẹ̀ ò ní bá yín. Gbogbo àwọn tí ń kun àkàsọ̀ ẹ̀ ní jábọ́. Àmín Jésù. Ẹ̀ ní jábọ́ lórúkọ Jésù. Ẹ̀ ní farapa. Àmín Jésù. Ẹ̀ ní jẹ́ ìwé wọn. Wọ́n náà ṣe mú mi kó nínú ọ̀bẹ̀ wọn. Ọlọ́run ọmọ yẹn kọ́ ọ̀nà ẹ̀gbọ́n. Ẹ̀ bá bá sọ̀rọ̀ nínú oko tẹ̀lẹ́tẹ̀lẹ̀. Ọlọ́run ọmọ yẹn náà kó bẹ́ẹ̀. Àmín Jésù. Olúwa ṣé o, ẹ ṣé o. Àwọn nǹkan yìí ó yẹ ká kó lọ sínú kitchen fún màmá. Fáànù màmá lélẹ́yìí, fáànù ní màmá, fáànù lélẹ́yìí. Ẹgbẹ́ lọ́ọ̀ ìkúrò. Màmá gbé fáànù sí ìgbà. Ẹ mọ̀ fẹ́ fáànù sára. Ìyá náà bá yé jẹ. Ẹni tó ń gbé bọ̀ o. Fóònù. Màmá fóònù tá a bá yín rà ní. Ọmọ yín obìnrin dà. Ẹ yẹ màmá ń tí. Ẹ̀yin lẹni ká bá yín get phone. Màmá ṣẹ́ ní nọ́mbà. Àǹtí ṣẹ́yìn ní SIM. Ẹ ní SIM card. So we bought phone for Mama. So that Mama máa ráwọn èèyàn pé ẹlẹ́mìfẹ́ máa kí wọn, máa rí wọn pé. Wow! Wow! Ti màmá rè, màmá. Màmá òun lélẹ̀ yìí o. Ẹ chájà rẹ̀ ni. Ẹ di nǹkan yín mú o. Màmá ẹ lè máa iná torchlight rè. Ẹgbẹ́ láti máa tàn. Ẹ ṣe báyìí, ẹ ṣe wọlé báyìí, ó yẹ tán. Ẹ tàn lẹ́gbẹ̀ẹ́. Ẹ ti rí ó ti tàn báyìí. Ó yẹ pa. Ó yẹ tún tàn, ó yẹ tún tàn. Ó yẹ pa bẹ́ẹ̀. Màmá síìmù yín ń kọ́. Bẹ́ẹ̀ pé nọ́mbà yín fáwọn èèyàn tó máa fẹ́ kí ó wà lọ́hùn ní church. Àbàyìn mọ́ ṣé ẹ mọ̀ lórí? Ẹ mọ̀ lórí. Ó dà tẹ́ bá ti sọ fún mi màá sọ fáwọn èèyàn. Ẹni tó fẹ́ gba nọ́mbà màmá ti ní fóònù o. Ẹ lè fẹ́ máa kí wọn torí mi ò ráàyè. Iṣẹ́ pọ̀. Látòrí tiwọn, we are moving on to another project. Ìtọ́lọ́ ń pè àwa sí ni so we moving on. So mama ẹgbà ọmọ yín dà àǹtí ẹ̀ máa bọ̀ fóònù tí yín náà rí mo ṣe báyìí náà lẹ ní fóònù àbí. ẹsẹ̀ ìṣàlàṣẹ yóò ní dùn ẹ máa tẹ̀síwájú iye ológo ẹ máa jẹrẹ iye ológo rẹ jẹmọ yín lọ́wọ́. So tí ọmọ wọn ni tí ọmọ wọn ni ṣé ká bẹ àtìpá ó ti dìde so need phone o need the phone. Are you sure? Where is the phone? Need the phone? We need the phone. God bless you. God bless you. Oda, we can get phone now. So àgbàlagbà auntie ni o, àgbàlagbà ni o. Ẹ gbà charger yín ni, charger yín ni. Àmín, àmín, àmín. Olúwa ṣeun. Olúwa ṣeun. Ó yẹ wọlé lọ jókòó, ẹ lọ jókòó. Ó bọ̀dá ẹ dìde.
àwọn nǹkan yìí àwọn olólà àwọn ilé sẹ́nu lé lónìí ṣé yàrá lónìí ó yẹ kó lọ. Màmá dà ẹja wọ yàrá náà ó yá ẹ bá ń gbé very good. Kílò méjì ló máa wà ní yàrá wọn yìí ibi tí màmá ó máa sùn ní o màmá ẹ̀ sùn náà ẹ̀yin àtọmọ yìí ẹ̀ sùn. Okay. Kódà ọmọ wọn náà ti yá sùn lẹ́yìn ìwé. Hallelujah. Olúwa ṣe láti abẹ́ pákó sórí bẹ́ẹ̀ gbogbo ohun tó wà ń bí pátá màmá lónìí gbogbo ohun tó wà ń bí báyìí pátá màmá lónìí ibi tí màmá ó wà for the rest of her life ni ẹnìkan ní sọ́rẹ́ǹtẹ̀ ni mí mọ́ ó sánkọ́ ni mí mọ́ ó sọ fún wọn ní mí mọ́ ó ibi tí màmá ó ṣàwà ní till the rest of her life to God be the glory. Kí wardrobe dà kí wardrobe. Oya mama ẹ máa bọ̀ ẹ wá sí wardrobe yín ẹ wá sí wardrobe yín. Oya a máa káwọn aṣọ wá sọ́dọ̀ wọn. Oya ẹ ṣí kejì. Oya láti ṣe lè náà. Ẹ ṣí fún wọn. Kí ló tún bá wa gbé bọ̀? Àwọn ọjà wọn kọ́ kí ló gbé dé yìí? Ó kọ́ àwọn ọjà wọn sàn. Àwọn ọjà wọn kọ́. Àwọn ọjà màmá ń kọ́. So ó ṣe ṣe máa ṣe ok ẹ má bọ̀ màmá yàrá màmá nìyí. So God be the glory. Ẹ jókòó ẹ pẹ̀lẹ́ ṣàlàfíà mi ọgbẹ ti dúró. Kí ló tún máa gbé bọ̀ kéèkì ló tún kù. Àwọn ọjà wọn ẹ jókòó kó máa fẹ́ jókòó sẹ́gbẹ̀ẹ́ mi níjà. Ìṣàbẹ̀ pàdádì lọ́wọ́ àwọn arúgbó sáà. Ṣé wọ́n lọ dá mi lọ́lá sí wọ́n lọ fẹ́ gbà mí lọ́wọ́ àwọn arúgbó? Irọ́ ni kò lè rí yín gbà. Dámì. Ẹ bá wọ́pọ̀ tí ẹ ní. Dámì. How are you? Àbọ̀ bẹ́ẹ̀ láì bọ́ arúgbó ni. How are you? Okay. Yay! Olúwa yìí. So kí ló kù? What else? Àwọn ọjà wọn. Tébù tàbá wọn kọ̀ọ̀kan so ìtànà yẹn ló ti máa tajà. Ibi tí màmá ti fi máa tajà, màmá mi máa bọ̀. Ibi tí màmá ti fi máa bá wọn tó fi máa tajà lélẹ̀. Ẹ̀ka ọmọ kó tún yìí lẹ̀. Sorry. Pẹ̀lẹ́. God bless you, Baba. So ibi tí màmá ti máa tajà. Màmá má wà síwájú ọ̀nà mídíà yìí ni ẹ wá. Màmá ìyẹn kọ̀ ti. So ọjà tán lọ bá màmá kó, màmá ta wọ́n ní gàrí nìkan. Wọ́n máa tà ní abọ́, wọ́n máa tà ní agolo. So ẹjọ́ mẹ́ ẹ gbójú ẹ kúrò màmá. So wọ́n á bá wọn kan ṣẹ́ẹ̀dì sí bíbáyìí. Wọ́n máa ta ọjà wọn bíbáyìí. Wọ́n dẹ̀ máa sin Ọlọ́run. Ìwọ̀n bá tá bá wá ní weekly, a máa fún wọn fún oúnjẹ. Because màmá kùlẹ̀ ti ń darúgbó náà already. Ìṣe pé wọ́n lè ṣiṣẹ́ lọ títí bẹ́ẹ̀ yẹn náà wọ́n ti ń darúgbó lọ títí bẹ́ẹ̀ àwọn ni. So at least màmá tó ní last born tó jẹ́ 30 years ọmọdún mélòó ni yẹn tó ṣe lójú yẹn. Now màmá ẹ̀yin góòtù tó ọmọdún mélòó báyìí. Ok àwọn ọjà wọn ni àwọn ọjà wọn ni. Àwọn ọjà tí wọ́n máa tà nílé màmá. Díẹ̀ o. Ẹ kọ́kọ́ kó sáàrin passage náà. Àwọn ọjà màmá ní ọ̀nà tí ń kó wá.
Okay, so wọ́n kọjá wọn wá wọ́n ti kó dé tó ń sìn wọ́n gbé tébù síbí báyìí wọ́n wá kan shade mọ̀mọ́ ẹ̀ka sàn wá fẹ́ ra gààrí agolo kan abọ́ kan ṣẹ̀mọ́ ọjà arúgbó tí màmá láwọn ò fẹ́ gba ṣọ́ọ̀bù láti bí káwọn ṣẹ̀ tó lọ ṣọ́ọ̀bù káwọn tó padà pé àwọn ò ṣe pé iwájú bíi ti da fáwọn láti máa ta ó yẹ sọ. Anẹ́kẹ́ ń gbá lórí ìgbà ṣọ́ọ̀bù mo ní ìgbà ṣọ́ọ̀bù. Ibi mo ní anẹ́kẹ́ ń gbá lórí àwọn kan ní kíọ́sì fún mi mo ní kí wọ́n má kan kíọ́sì fún mi. Ibi tí mo wà yìí ní kíọ́sì kí wọ́n bá mi já ọjà síbí ìfẹ́ máa ta ọjà arúgbó náà kí wọ́n bá mi já gààrí kí n máa ta gààrí agolo kóńgò wọ́n sì máa dà gbogbo àwọn ọmọ mi ni wọ́n máa kẹ́rù wá tí wọ́n máa bá mi rà. Ọlọ́run ti dá mi láre lórí gbogbo yín kò sì ní dá yín lẹ́bi kò ní farapa o kò ní sì rí o ní bọ́ wá o Ísírẹ́lì ò ní jíṣẹ́ o Ísírẹ́lì ò ní jíṣẹ́ o ìwọ náà jẹun ọmọ àtọ́jú ọmọ àtẹ̀lẹ́dẹ́gbẹ̀ ní gbogbo yín jẹun kalẹ̀ agbára Ọlọ́run ìṣẹ́jà mi ò ní jẹ́ ẹ bọ́ wá gbogbo yín ẹ̀ ní bọ́ wá àti ní ẹjọ́ jáde bí mi nì ẹ̀ fi sàpọ̀ bí mi. Màmá nínú ọgbà ẹ̀wọ̀n olóṣèlú ti jáde nípa ẹgbẹ́ tó níwọ̀ ẹ̀yàn ọmọ ènìyàn ọjọ́ ìfáwọ̀ lè ṣe ń kéde náà. Ó kéde wa náà. Mo ní wọ́n gba Jésù sínú ayé wọn pé Jésù Kristi ló lè mú ọ délé ológo ó ló lè mú ọ dé ìjọba Ọlọ́run wípé kí wọ́n gba Jésù sínú ayé wọn. Mo fi ìwé Mátì orí kẹfà ẹsẹ̀ 27 mo fi ṣèdánilẹ́kọ̀ọ́ wípé ṣùgbọ́n ẹ tètè máa wá ìjọba Ọlọ́run náà àti òdodo rẹ̀. Ibi tẹ́ wá ti wá ń wàásù bẹ́ẹ̀ yẹn lẹ wá ń sọ fún wọn. Bí mo ti wá wàásù mo wá tajú kán mo wá rí wọn ẹ̀mí Ọlọ́run ní kí n tọrọ àwọn ìyá ń lọ. Mo ní kí wọ́n lè lọ mọ́ wà bẹ́ẹ̀. Ẹ̀yin rò pé wèrè ló wà Ó bẹ́ẹ̀. yẹ ṣeun sà mo jẹ́ wèrè ló wà bẹ́ẹ̀ ẹ̀mí ní kí n sáàtì ẹ̀ sọ̀rọ̀ náà. Mo wá rí ẹ̀ńtọ́jọ́ ọmọ wọn ọwọ́ afọwọ́dẹ́rẹ́ ń ta. Mo ní ẹ̀lẹ́ mọ̀mọ́ o. Màmá ẹ̀ ó dọ̀ ọjà màmá náà ń kó wọlé yìí àwọn gààrí tó màmá tà náà ń kó wọlé yìí wọ́n sì ń kó wọlé àwọn ọjà wọn náà ń kó wọlé yìí àwọn ọjà màmá náà ń kó wọlé yẹn àwọn ọjà màmá ni wọ́n ń kó wọlé yìí àwọn ọjà màmá ni wọ́n ń kó wọlé yìí àwọn ọjà màmá náà ń kó wọlé yìí díẹ̀ àwọn ọjà màmá àwọn ọjà yín nìyẹn o àwọn ọjà yẹn rà máa tà ẹlòmíì lè máa ra kòkòkò fún wọn lóṣù kan máa fi kún ọjà irú àwọn ọmọ báyìí ń tọ́ra nídìí nìyẹn ẹnìkan lè ra máa ra kòkòkò yẹn kan fún wọn pé màmá bóyá mo ra kòkòkò fún wọn lóṣù yìí èló náà tà kòkòkò gàrí náà 50,000 bí nǹkan bẹ́ẹ̀ 50,000 ṣàkókò gàrí 50,000 owó kékeré so èmi personally ó ní tẹ́mi yóò mọ̀ ṣe fún wọn ní every week wọ́n ti wá church wọ́n ti di bùkátà mi wọ́n máa fún wọn lówó oúnjẹ so bí tó máa wà títí ayé wọn ni ẹ wo gbogbo ògo jẹ́ ti Ọlọ́run tí màmá ti kúrò nínú tàwọn tó ń sun ìta ní orílẹ̀-èdè Nàìjíríà bí tí wọ́n ṣe kúrò ó ti kúrò ńbẹ̀ báwọn ó tún kù àwọn tó kù Ọlọ́run tún yóò lo ẹ̀yin náà fáwọn tó kù àwa nìkan kọ́ ẹ jẹ́ á dìde ká ṣèrànlọ́wọ́ fáwọn èèyàn lóbi Àgbàlá Gabriel àwọn tó ń ṣe pọ̀ náà ẹ̀yin náà ẹ jẹ́ á dìde gbogbo wa ẹ jẹ́ àjọ dìde everybody ẹ jẹ́ á dìde ẹ má sọ pé ẹnìkan ló lè ṣe no ẹnikẹ́ni òró ohunkóhun gbà bí ìṣèpá fífún no man can do this except God Ọlọ́run ló ń ṣe léyìí kì í ṣàwa náà àwa ń sapá àtiwa ni ẹ̀yin náà lè ṣe jù bẹ́ẹ̀ lọ please ẹ̀yin content creator mo pè yín jáde ó yá ẹja ṣe eléyìí ó ní èrè lọ́dọ̀ Ọlọ́run ju ohun gbogbo lọ àwọn tó wà ní street wa ẹni ẹja jáde àwọn yẹn máa dìde sí yín ẹ má bẹ̀rù don't fear don't panic stand up and do it as well stand up and do this as well ẹ dìde káyìn náà ó dìde sáwọn èèyàn ẹ má rò pé àkílà àwọn èèyàn sọ àwọn èèyàn sọ̀rọ̀ sí yín o àwọn èèyàn sọ pé tàpọ̀ yín lẹ̀ wá o ẹlẹ́mìíràn sọ pé àwọn oníyàn tuntun bẹ̀rẹ̀ don't mind ẹ dìde sí iṣẹ́ ìfẹ́ ọmọlàkejì ó ní èrè lọ́dọ̀ Ọlọ́run so ẹ má wò ọ̀tún ẹ má wò sí just stand up and do it wọ́n ti ń gbé ọjà bọ̀ àwọn ọjà màmá ni wọ́n ń gbé bọ̀ yìí àwọn ọjà màmá ni wọ́n ń gbé bọ̀ yìí àwọn ọjà wọn ni wọ́n ń gbé bọ̀ yìí màmá wọ́n ti kọjá yín dé o àwọn ọjà tẹ màmá ta nìyẹn. Are we done?
lórúkọ Jésù. Ọlọ́run máa ràn yín lọ́wọ́. Ọlọ́run máa ràn yín lọ́wọ́. Ọlọ́run máa ràn yín lọ́wọ́. Ọlọ́run máa gbé yín ga. Ọlọ́run máa gbé yín ga o. Ọlọ́run máa gbé yín ga o. Ọlọ́run máa bù fún yín o. Ọlọ́run máa gbé yín ga o. Ọlọ́run máa gbé yín ga o. Ẹsẹ̀ òun yẹn máa bọ̀ lórí ilé. Pọ́ọ̀tì. Táíwò bóyá àwọn pọ́ọ̀tì inú kíchìn wọn. Ọ̀gá ẹ̀ṣẹ̀ tẹ machine bẹ̀. Pọ́ọ̀tì àti kíchìn. Pọ́ọ̀tì àti kíní. Pọ́ọ̀tì abọ́ gbogbo ẹ̀. A máa bá wọn kan tébù síbí. Wọ́n ti kàn gùn rẹ̀ bí. Wọ́n gbé wá ní. Wọ́n ti gbé wá. So. Ilókù àwọn pọ́ńtíkàwọn plate wọ́n ti kú ẹ̀yà gbogbo láìlọ́ yìí ta lọ́ọ̀kì ẹ̀jọ́ tó tó ní ẹ̀ gbogbo láìlọ́ yìí ta ẹ̀kọ́ bẹ̀ fún ara wọn ọ̀yà ìta ẹ̀ ọjà màmá ẹ jẹ́ ká lọ já sínú second bedroom bíbá yìí ẹ jẹ́ ká wọ́n já sínú second bedroom so that láti bẹ̀ inú second bedroom bíbá yìí àbí ọjà màmá kó wà bí báyìí ọmọ akọjà yẹn wọlé síbi second bedroom kó kàn wá lélẹ̀ láti bí báyìí wọ́n kàn máa gbé lọ síta ẹjá ká ilé báyìí ẹ bá màmá kó ọjà yẹn wá síbi báyìí to God be the glory great things you have done ẹ ra o no ó ti jìnnà jù ẹnu bí báyìí ni. ilé àti tilẹ̀kùn bọ̀ yẹ kó mẹ́rin. ok bẹ̀rẹ̀ jẹ́ ká gbé nǹkan sílẹ̀. Pálí ẹ̀ máa tẹ́lẹ̀ mẹ́yẹn. Àwọn tẹ́ẹ̀tì máa bó ọjà níta yìí, ẹ̀fọ́ ní ìgbà náà wípé ẹ̀fọ́ máa bó gàrí. Wọ́n ní rí ti mẹ́, ok. Ok. Ọmọ yẹn dàbí. Oya kọ́ máa gbọ́ bẹ̀rẹ̀. Oya, thank you. Màmá ẹ̀ tọ́jú àwọn kìíní. Yàrá ọmọ yín obìnrin ni o. Òun ni mo ti rí. Ẹ kó lérí gàrí. Kẹ má bàa kún. Ẹ kó lérí gàrí. Hello. Yes, ma'am. Yes, ma'am. Yes. Màmá tó lọ ṣe evangelism. Ẹ̀jọ̀ pizza ẹni màmá tó lọ ṣe evangelism yìí màá kílẹ̀ ní ká fún ọmọ. Wọ́n ní ká fẹ́ ẹ̀yìn wọ́n ní ká fún 21,000 fún owó tá a fún yín lẹ́ẹ̀kan ẹ dúpẹ́ lọ́wọ́ wọn. Ẹsẹ̀ olóòdà fún yín o, olúwa máa bùkún yín o, Jésù orísun òbùkún yín ò ní gbẹ o, ẹ fọwọ́ pa ewu,
ẹ fẹ́ lè dìjọ́ mi ẹ ṣé o lórúkọ Jésù olúwa máa bá gbé yín ga o ẹ ṣé o olùpẹ́ o. Ẹ ṣé ma, God bless you ma. Ẹ ṣé ma, yes ma. Thank you ma, God bless you. Ẹ ṣé ma, thank you ma. Ó yá, kí ló kù. Wọ́n bá ìgbà jáde. Okay, so maybe there are other things, maybe television. Mo ṣáà wò pé kí ló kù dára. Television ẹ máa wò. Àmàrà. Plasma ni. Ọmọ ní ẹ̀kẹ́sọ̀ ní plasma. Ní plasma ni. So then a máa bá yín ra oúnjẹ wá sínú ilé. A ra oúnjẹ, a ra rice. A ra oúnjẹ wá sínú ilé. Adé lọ bá àǹtí yẹn ṣe ojú wọn. Àlọ́bá àǹtí yẹn ṣe ojú wọn Monday. So we are taking her to the hospital on Monday. Àmọ́ lọ à ń gbé àǹtí lọ sí hospital ní Monday láti bá wọn take care ojú wọn. God bless you. Ẹ̀yin tí Ọlọ́run bá lẹ́sùn sí ìtùpẹ́ lò. Ẹ̀mí àwọn tó Ọlọ́run bá tó fọwọ́ tọ́ lọ́kàn láti do more for her. So bóyá oúnjẹ ọ̀sẹ̀ọ̀sẹ̀ bóyá lóṣooṣù ẹ̀yin tó Ọlọ́run bá tún rán sí wọn. Ẹ̀jíṣẹ́ àánú Olúwa kò ní fi yín sílẹ̀. Like I said, àwọn wà nínú àwẹ̀ 24 days. Òní ni àwẹ̀ wá pé 5 days. And then lọ sí 24 days. So on the 25 ní praise night lóṣù yìí. Praise night Agbala Gabriel 25 praise night 25 ni mo fàǹfààní ìpégbọ ẹ̀yin olórin káàkiri àgbáyé àyè máa ṣí sílẹ̀ lọ́jọ́ yẹn láti kọrin ní Ọlọ́run. Àwọn tó bá tètè wá láti register wọn kọrin ní alẹ́ Friday 25. Then on the 27th ní àjọ̀dún wa 6th year anniversary of Agbala Gabriel Apostolic Church Worldwide 6th year anniversary on the 27th of May. God bless you. So I then say every day I say show. I say láàárọ̀ yìí. God bless you. We love you. You see the support my mojo let you. God bless you. Sister, I'm going to go back to my Lord. Ẹ ṣé o. Gbogbo ẹ̀yin tá ẹ ṣe mí lóore ẹ ṣé o. Iná ò ní ká ọwọ́ yín o. Ẹ ṣé mo mọ̀ lóore. Jésù mọ̀ lóore fún yín o. Ọwọ́ ò ní pa yín pa o. Agbára Ọlọ́run ọwọ́ ò ní pa yín pa o. Ẹ máa ròkè ní o. Ẹ jábọ̀ ẹ ṣé o. Gbogbo ẹ̀yin tá ẹ bẹ nílùú Èkó náà. Ẹ wálé lásán. Ọlọ́run ní sọ yín sókun ayé o. Ọlọ́run máa ràn yín lọ́wọ́ o. Ìdádúró púpọ̀ ló wọnú iṣẹ́ yín o. Ẹ ṣé o. Ẹ ní jábọ̀ ẹ ní wálẹ̀ o. Ẹ ní fọmọ sàwátì èdè ní fọkọ yín sàwátì o. Ìgbà ilé yín àwọn ilé yín máa létí lórúkọ Jésù. Lórúkọ Jésù Kristi Olúwa. Amen. Thank you. We love you. We love you. Ẹ̀yin t'Agbala Gabriel ẹ jẹ́ á máa tẹ̀síwájú. Ọ̀pọ̀lọpọ̀ ogun sì tún lè dìde. Keep looking at Jesus. Kò sí ni ògo máa ń pe ogun wá ni. Ògo máa ń pe ogun ránṣẹ́ ni. Ẹni tí ògo bá ti súnmọ́ lẹ́yìn, ẹni tí ògo bá ti súnmọ́ létí aṣọ, ogun á máa tẹ̀lé ni. Ṣùgbọ́n Bíbélì wípé wọ́n bá yín jà, wọ́n ní wọn ò lè borí. Jeremiah 1:19 wọ́n bá yín jà. Deuteronomy 28:7 ó ní wọ́n dìde sí ọ ní ọ̀nà kan, wọ́n máa sá ní ọ̀nà méjì. Kò sí bí ogun yẹn ṣe lè pọ̀ tó, kò sí bí ìjì yẹn ṣe lè pọ̀ tó, èmi àti ẹ a ó máa borí ogun. Amen. Ìjì ò ní jà wá. Watch this video from the beginning to the end. Watch it from the beginning to the end. It shall be well with you in Jesus' name. Ẹ ṣé o. Ẹ ṣé o. God bless you. Number tẹ́lẹ̀ pé wọ́n bẹ̀yẹn 07054900751. Bẹ́ẹ̀ ṣe fẹ́ sọ́pọ̀ sí. The number is there 07054900751. Account number dẹ̀ wà ń bẹ̀. Ẹ má force owó scam o. Àkáǹtì kan náà ni o. Àkáǹtì ẹ̀yọ̀ kan náà ni o. 01991315544. 01991315544. GT Bank. Ready, God bless you. We love you. Ẹ ṣé Ọlọ́run máa ràn yín lọ́wọ́ o. Ọlọ́run ní sọ yín sókun ayé o. Àdúrà yín máa jà o.